Koiki Media will bring the world closer to your doorstep. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, iléeṣẹ́ Koiki Media à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa ọ̀yà tí olóyìnbó ń pè ní grass cutter. Láàárọ̀ yìí, ìdánilẹ́kọ̀ọ́ ilé tí a mú wá òní, ẹ má bínú, èní ní ọjọ́ 21 oṣù kínní ọdún 2026. Ìdánilẹ́kọ̀ọ́ ilé tá mú wá láàárọ̀ yìí, a ti sọ fún yín, a ní oúnjẹ àwọn ọ̀yà tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀, oúnjẹ wọn pọ̀. Igi ẹ̀gẹ́, igi ẹ̀ òun la bá wọn kó wá láàárọ̀ yìí. Igi ẹ̀gẹ́ tó wà lẹ́yìn kò lè lé yín tàbí lè tó wà lóko yín náà, ẹ má jẹ́ kó waste. Tí ẹ bá ní grass cutter, ẹ má jẹ́ kó waste. Ẹ ti rí nsìn, igi tẹ́ ẹ wò yìí báyìí, wọ́n máa jẹ gbogbo ẹ̀, wọ́n máa jẹ. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. So tó bá tó àsìkò tá bá sún sọ́wọ́ ẹ̀yìn, wọ́n máa wá síbí nítorí pé tá bá ti tan flashlight, wọ́n máa ń bẹ̀rù flashlight yẹn, wọ́n máa ń sá sẹ́yìn ni. Ẹ ti rí wọn bẹ́ẹ̀ yẹn. Wọ́n ti lọ sá sí corner kan. Tó bá yẹ pé a tan flashlight yẹn báyìí, wọ́n ṣe rí igi yẹn bẹ́ẹ̀, wọ́n rí igi àti ewé ẹ̀gẹ́ tí mo kó kalẹ̀ yẹn, wọ́n á ti sá wá. So lẹ́ẹ̀kan sí náà, watermelon ara oúnjẹ wọn ni. Gẹ́gẹ́ bá yẹ máa ń fi dá yín lẹ́kọ̀ọ́. Watermelon, what do you call it? Ẹ̀fọ́ yẹn bá la fún wọn lánàá, ẹ̀fọ́ úgú, ó dẹ̀ jẹ́ ẹ̀fọ́ gidi náà lẹ rí fún wọn. Ẹ ti rí bẹ́ẹ̀. So tí wọ́n fún wọn dé finisher àti àgbàdo. Finisher àti àgbàdo yìí ó máa ń jẹ́ kí wọ́n tètè tóbi dáadáa. Oúnjẹ wọn pọ̀ o, a lot of food ẹ lè fún wọn. Pẹ̀lú sugarcane tí àwa Yorùbá ń pè ní ìrèké. Oúnjẹ sugarcane lè rí. Yeah, take it. Oúnjẹ sugarcane lè rí fún wọn. Sugarcane yẹn bá rírà ládùúgbò wa ni. Òun ò tí jẹ́ ká ti ṣe fún yín ní ìdánilẹ́kọ̀ọ́ nípa sugarcane. Ká sọ fún yín bó ṣe ń lọ. Ká fi wọ̀n yín kí wọ́n jẹ́ ìṣòro yín. Koiki Media will bring the world closer to your doorstep. Ẹgbẹ́ wọn ti ń jẹun lọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Wọ́n easy láti nurse. They are very easy. So ẹ má jẹ́ ká gbàgbé, a sọ fún yín pé èédú tí olóyìnbó ń pè ní charcoal ẹ̀rẹ̀ máa fi kalẹ̀ fún wọn. Èédú yìí báyìí ó tóbi, àwọn ló ti jẹ́ pélé. So that èédú yẹn òun ni oògùn wọn. Wọ́n máa fún wọn ní agbára láti lè máa jẹun dáadáa. Wọn ò ní sick. So ó ṣe jẹ́